Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, ìjìnlẹ̀ ìfẹ́, ọba tí ó pọ̀ nípa àti agbára gbé yín ga, Ọlọ́run gba ọpẹ́ wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ, Ọlọ́run ọ̀run ẹ bá wa sọ̀rọ̀. Mẹ́bí látètè kọ́ ṣe sáà ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ọlọ́run tí wàá sọ̀rọ̀ rẹ jáde o. Kí gbogbo ògo jẹ́ tirẹ̀, kí ìdáláre ó sì jẹ́ tiwa. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àyànfẹ́, mo kí yín káàbọ̀ sí abala ìhìnrere náà lórí ètò yín ètò wa ẹ kú ọjọ́ ìsinmi. Láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn láti bẹ̀rẹ̀ àkòrí gbòòrò tá pè ní ta ni Jésù yìí gan-an? Who is this Jesus? Náà ni àkòrí tí à ń gbé yẹ̀wò. Títòní yóò jẹ́ apá kẹta. Ẹ rí i pé bí apá kìíní apá kejì ló dàbí ìfáàrà bí mo ti wí fún yín pé a fi introduce tọ́píìkì ọ̀ni. Nígbà ó sì di ọ̀sẹ̀ tó kọjá bí abọ́rọ̀ dé ibẹ̀ náà láti tẹ̀ wájú lónìí inú ìwé ìrere Mátíù níbi tí a ti mú àkòrí ọ̀rọ̀ yìí wá. Ìwé ìrere Mátíù orí kìíní ẹsẹ̀ 21 Mátíù 1:21 tí ó kà báyìí wípé yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ pè orúkọ rẹ̀, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Àyànfẹ́, mo ti wí fún wa wípé Jésù pé ta ni? Mo ní ìbéèrè tí ó ga jù láyé ni, ìbéèrè tí ó pọ̀ tí ọ̀pọ̀ èèyàn máa ń béèrè ni. Mo wí fún wa wípé àwọn ẹ̀sìn tí ń bẹ láyé ó lé lẹ́gbẹ̀rún 3 díẹ̀ ló kù kó fẹ́ pé ẹgbẹ̀rún 4 lónírúurú ẹ̀sìn tí ń bẹ láyé. Mo wá wí fún wa pé nínú àwọn ẹ̀sìn ọ̀hún ará àwọn 6 kan tí ó dàbí pé wọ́n jẹ́ gbòógì tán ló kọ. Nínú àwọn 6 yìí mo wí fún wa pé kò fẹ́ séyìí tí ò mẹ́nu bà Jésù tán, kò séyìí tí ò fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀, ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ, ní tí ojú ọ̀pọ̀ sọ tójú rẹ̀ ò rí, ọ̀pọ̀ sọ tí òye rẹ̀ gbé níwọ̀n bá ń pa Jésù. Ṣùgbọ́n ìbéèrè wa wípé ta ni Jésù yìí gan-an ní pàtó? Mo wí fún wa wípé àwọn ẹ̀sìn kan sọ wípé wòlíì ni, àwọn kan pè é lójíṣẹ́, àwọn kan pè é ẹni mímọ́ kan, àwọn kan pè é lólùkọ́ ni, àwọn kan pè é pé oníṣẹ́ ìyanu ni. Mo ní oríṣiríṣi ojú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn fi wo ohun tá à ń pè ní Jésù. Ṣùgbọ́n kí ni Bíbélì sọ ń pa Jésù gan? Àti pé kí ni Jésù gan sọ ń pa ara rẹ̀? Kí lọ Ọlọ́run gan kí ló sọ ń pa Jésù? Gbogbo wọ̀nyí náà ni à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ pé ta ni Jésù yìí gan? Níbi àti wá ka àkòrí mi tá ti wá kòrí ìjáde nínú ọ̀rọ̀ Ọlọ́run ta kà nínú ìwé ìrere Mátíù orí kìíní ẹsẹ̀ 21 ló jẹ́ àmọ̀ pé ọmọkùnrin kan mo ní wọ́n kà jáde pé yóò sì bí ọmọkùnrin kan pé Jésù ni yóò pè orúkọ rẹ̀. Ìtumọ̀ èyí tó sọ wípé ó ní nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là. Mo wí fún yín pé Jésù jẹ́ olùgbàlà. Ohun àkọ́kọ́ tẹ́ mọ̀ nípa Jésù nù. Nínú ìfáàrà tí a mú wá bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn náà mo ti ṣe lálàyé fún yín pé Jésù jẹ́ ọmọ Ọlọ́run. Nínú ìwé ìrere Jòhánù orí 3 ẹsẹ̀ 14 níbi tí a ti kà á tó wí fún wa pé torí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó sì fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Torí náà ẹsẹ̀ ọ̀rọ̀ ó fìdí ẹ̀ múlẹ̀ pé Jésù jẹ́ ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni tá bá wo ìwé ìrere Mátíù náà orí 3 tí a bá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà níbẹ̀ nígbà tí Jésù ṣe ìrìbọmi ní ẹsẹ̀ 17 ó ní sì kíyèsí ohun kan láti ọ̀run wá wípé èyí ni àyànfẹ́ ọmọ mi. Ní tí Ọlọ́run sọ ń pa Jésù nù wò. Àyànfẹ́, mo wí fún wa pé àkòrí sọ wípé ta ni Jésù gan? Ìdáhùn sí ìbéèrè yìí la wá ń ṣe àtúpalẹ̀ rẹ̀ pé ta ni gan? Who is this Jesus? Ta ni Jésù yìí tí orúkọ rẹ̀ fi gba gbogbo ayé kan? Ta ni Jésù yìí tọ́pọ̀ èèyàn fi ń rọ́ tẹ̀lé lẹ́yìn? Ta ni Jésù yìí gan? Why is he so important? Kí ló dé tí Jésù yìí jẹ́ kí ni pàtàkì rẹ̀ gan? Bó ni Jésù ṣe wá ṣe pàtàkì tó bẹ́ẹ̀? Bó ni Jésù ṣe wá gbajúmọ̀? Kí wá ló dé tí Jésù yìí gbajúmọ̀ débi pé gbogbo ẹ̀sìn gan ló mẹ́nu bà? Àwọn ẹ̀sìn kan wọ́n pè ní òjíṣẹ́, àwọn kan yóò sọ wípé wòlíì ni, àwọn kan yóò sọ wípé ẹni mímọ́ kan ni. Kí ló ṣe pàtàkì ń pa rẹ̀? Asáàrí àwọn olórí ẹ̀sìn bòmíì tó jẹ́ wípé ẹ̀sìn mi ò sọ ń pa wọn, ṣùgbọ́n a rí pé Jésù yìí òun ní gbogbo ayé sọ̀rọ̀ ń pa rẹ̀, àti aláwọ̀ funfun àtàláwọ̀ dúdú àtàwọn ẹ̀mí gan tí kì í ṣe ènìyàn
bí gbogbo ẹran ara ti ń sọ̀rọ̀ nípa Jésù bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀mí pàápàá àtàwọn ẹ̀mí tó ń bẹ lọ́run àtàwọn tí ń bẹ láyé àtàwọn tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ gbogbo àtàwọn ẹ̀mí àìmọ́ bẹ́ẹ̀ mi mímọ́ ṣe ń sọ̀rọ̀ nípa Jésù náà ni ẹ̀mí àìmọ́ náà sọ̀rọ̀ nípa rẹ̀. Mo wá ń béèrè pé ta wá ni Jésù ọ̀hún tó fi di wípé gbogbo ohun tí ń bẹ láyé àti lọ́run ní ń sọ̀rọ̀ nípa rẹ̀. Kí ni pàtàkì rẹ̀? Bó ni Jésù ọ̀hún ṣe pàtàkì tó? ta ni? Ṣé òòyà mọ́rú ẹni bẹ́ẹ̀ pé ta lẹni tá a ti ẹ̀ wá ń fọn rere rẹ̀ yìí? Ta lẹni tọ́lọ́run gan fọwọ́ rẹ̀ sọ̀yà yìí? Ta lẹni tí Bíbélì gbéga gidigidi yìí? Ta lẹni táwọn èèyàn ń wọ́ tẹ̀lé lẹ́yìn yìí? Ta lẹni tá a láàbì gan-an? Ta ni òun ni yóò wá gba àwọn ènìyàn là? Kí ni pàtàkì rẹ̀? Kí ló ṣe pàtàkì tó bẹ́ẹ̀ láyé rẹ̀? Ta ni Jésù yìí gan? Mo wí fún wa wípé kí ni Jésù pera rẹ̀? Mo ti wí fún wa nínú ìwé ìrere Jòhánù orí 10:30 tí Jésù Olúwa ti sọ wípé ọ̀kan náà ni èmi àti bàbá mi já sí. Ta ni Jésù ọ̀hún tó ń fira rẹ̀ wọ́ lọ́hùn? Ṣé mọ̀ pé àwọn ẹ̀sùn tán fi kàn náà nu? Ta ni Jésù tóun àtọlọ́hun fi já sọ́kan náà? Ta ni? Mo wí fún yín wípé Jésù kò mọ̀ sí yàtọ̀ láàrin rẹ̀ àti bàbá rẹ̀. Jésù yìí àtòun àtọlọ́hun wọn máa yàtọ̀. Bẹ́ẹ̀ bá ti rí Jésù ẹ̀ ti rọ́lọ́hun. Bẹ́ẹ̀ bá ti rọ́lọ́hun ẹ̀ ti rí Jésù bọ́dọ̀ wọn ti rí nù. Nínú àwọn ẹ̀kọ́ kan tá a ṣe kọjá lọ mo wí fún yín wípé àwọn Yorùbá sọ wípé omi là á tẹ̀ ká tó tẹ̀yàn rìn. Ìyún ni wípé Jésù là á kọ́ mọ̀ ká tó mọ Ọlọ́run. Ní Bíbélì ṣe sọ fún wa pé tá bá rẹ́nikẹ́ni tó sọ pé òun mọ Ọlọ́run ṣùgbọ́n lòun ò mọ Jésù ọmọ rẹ̀ ó ní irọ́ ni, èké ni, onírọ́ ni. Torí kò ṣeé ṣe láti mọ Ọlọ́run láì jẹ́ pa àmọ́ Jésù. Kò ṣeé ṣe láti fẹsẹ̀ kan yanrìn nínú odò ká má wàá fẹsẹ̀ kún mi. Kẹ́nìkan ní mo lọ odò ẹsẹ̀ mi kan yanrìn nínú odò ṣùgbọ́n ẹsẹ̀ mi ò kún mi. Ẹ mọ̀ pé irọ́ ní ń pa. Ẹnikẹ́ni bá wí fún yín pé èmi mọ Ọlọ́run ò mo dọ́lọ́run mọ̀ ṣùgbọ́n ìyìn mọ Jésù. Ẹ mọ̀ pé èké ni. Torí kò ṣeé ṣe láti mọ Ọlọ́run láì jẹ́ pa àmọ́ Jésù. Ni Jésù náà ṣe wá sọ ní ìwé ìrere Jòhánù orí 14:6 wípé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè. Ó ní kò sẹ́nikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá o bí kò ṣe nípasẹ̀ mi. Ní tí Jésù ń ṣe lálàyé ni wípé omi lẹ́ẹ̀kọ́kọ́ tẹ̀ tó tẹ̀yàn rìn o. Ọ̀dọ̀ mi lẹ́ẹ̀dẹ́kẹ́ tó dọ́dọ̀ Ọlọ́run o. Ẹ ń bá ti rí mi náà ló ti rí Ọlọ́run. Ẹ̀gbọ́n tó wí fún Tọ́másì ń bẹ̀ ni. Ẹ já lọ ìwé ìrere Jòhánù ọ̀hún orí 14 kó má dàbí ẹni pé mo kàn ń mú lórí fún yín. Ìwé ìrere Jòhánù orí 14 nígbà ó sọ tán lẹ́sẹ̀ 6 nígbà tó wá di ẹsẹ̀ 7 ó ní ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí ẹ̀yin ìbá ti mọ̀ bàbá mi pẹ̀lú. If ye had known me, ye should have known my Father also. Ìbá ṣe pé ẹ ti mọ̀ Jésù ni ẹ bá ti mọ̀ Ọlọ́run. Ìtumọ̀ rẹ̀ ni wípé tábàrẹ́ni tí ń bẹ láyé tó lòun mọ̀ Ọlọ́run ṣùgbọ́n tó lòun ò gba Jésù lọ́mọ Ọlọ́run ẹ mọ̀ pé ń tanra rẹ̀ ni irú ẹ̀dá bẹ́ẹ̀ ò dọ́lọ́run mà. Mo wí fún yín pé ta ni Jésù yìí gan-an? Jésù yìí òun náà là á mọ̀ tá a fi mọ̀ Ọlọ́run o. Jésù yìí òun ni àwòrán Ọlọ́run o. Jésù yìí torí kò sẹ́ni ó rọ́lọ́run rí ẹni pé mo ti ṣe lálàyé fún yín dáadáa. Bẹ́ẹ̀ bá wo ìwé ìrere Jòhánù táǹkà orí 1 ẹsẹ̀ kejìdínlógún John 1:18 ló ṣe lálàyé pé kò sẹ́ni tó rí Ọlọ́run rí o. Ó ní ṣùgbọ́n àwòrán ọmọ bíbí ọkàn àyà rẹ̀ ló fi hàn. Ẹ má jẹ́ kó má di pé mo kà á lórí. Ẹ já lọ ìwé ìrere Jòhánù orí 1 ọ̀hún káwo ẹsẹ̀ kejìdínlógún. Kò sí ẹni tí ó rí Ọlọ́run rí o. Ọmọ bíbí kan ṣoṣo tí ń bẹ ní ọkàn àyà bàbá òun náà ni ó fi hàn. No man had seen God at any time. The only begotten Son which is in the bosom of the Father, he hath declared him. Jésù òun mìíràn tẹ́ mọ̀ nìyẹn o. Láti mọ dáhùn ìbéèrè yín pé ta ni Jésù. Wọ́n bá rẹ̀ ń tó bí ilé béèrè ẹ sọ fún mi wípé Jésù ni àwòrán Ọlọ́run. So if you have seen Jesus, you have seen God. Ẹ ń bá ti rí Jésù ń ló rọ́ Ọlọ́run. Torí ojú rẹ̀ ò lè rọ́ Ọlọ́run. Ọlọ́run pọ̀ ju ìwòran rẹ̀ lọ. Kò sẹ́ni ó rí Ọlọ́run rí. Ṣùgbọ́n a fẹ́ rí. Jésù wá wí fún yín pé ẹ ń bá ti wá rí mi. Ìbá ṣe pé ẹ mọ̀ mí nínú ìwé ìrere Jòhánù orí 14 tí mo kà lẹ́ẹ̀kan wọn. Ìbá ṣe pé ayé mọ̀ Jésù ni ayé ìbá ti mọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ó ṣe ní láàánú lónìí pé púpọ̀ èèyàn nú ayé ni ò dá Jésù mọ̀. Ó wá ṣòro fún wọn láti mọ̀ Ọlọ́run. Ẹ rí pé èké wá pọ̀ láyé. Púpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé àwọn mọ̀ Ọlọ́run, èèyàn Ọlọ́run làwọn o, ẹ̀sìn Ọlọ́run làwọn ń ṣe o, tó sì jẹ́ wípé wọ́n ń tanra wọn ni. Torí wípé ń tà mọ̀ á tó mọ̀ Ọlọ́run wọn ò mọ̀. Ta ni Jésù yìí gan?
làkòrí tá à ń ṣàgbéyẹ̀wò rẹ̀. Nígbà tó wá di ẹsẹ̀ kẹjọ, Fílípù wá wí fún wípé Olúwa fi bàbá náà hàn wá, ó sì tó fún wa. Mo ti ṣe gbogbo àlàyé lórí ibi dáadáa fún wa sẹ́yìn o. Ní ẹsẹ̀ kẹsàn-án Jésù wá wí fún pé bí àkókò tí mo ti bá yín gbé pẹ́ tó yìí ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀ Fílípì, ẹni tí ó bá ti rí mi ó ti rí bàbá. Ẹ rí wípé kì í ṣe pé mò ń ṣàìdé ń sọ gbogbo tí mò ń sọ fún yín lórí. Ihun tí Bíbélì sọ ń pa Jésù, ihun tí Jésù sọ ń pa ara rẹ̀, àti tí Ọlọ́run sọ ń pa Jésù ni mo fi ń dáhùn ìbéèrè ta ni Jésù fún yín. Torí kò sẹ́lòmíì tó lè ṣàlàyé Jésù fún yín ju àwọn nǹkan mẹ́ta yìí lọ. Ẹni tó lè sọ tí Jésù jẹ́ fún yín pé ta ni Jésù yìí gan. Àkọ́kọ́ òun ni Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ìwé mímọ́ yìí. Mo ti wí fún yín lọ́pọ̀ ọgbà pé ẹ lọ rè wá kan rà, ẹ máa kà á, ẹ bá Jésù pàdé ńbẹ̀, ẹ lọ gbọ́ ohun tí Bíbélì sọ ń pa Jésù. Ìdáhùn sí ta ni Jésù là ń mú jáde nínú ìwé mímọ́ yìí o. 2. Èyí tí Jésù sọ ń pa ara rẹ̀ pé ẹ ń bá ti rí mi ó ti rí bàbá tá à ń pè lọ́lọ́run ọ̀hún. Ìdáhùn kejì náà nu. Now kí wá ní Ọlọ́run gan wá sọ? Ṣé tí Ọlọ́run wá sọ ṣó wá tako ohun tí Jésù sọ? Ṣé mọ̀ pé ó ṣeé ṣe kéèyàn pera rẹ̀ ní tí ò jẹ́, kéèyàn sọ pé kéèyàn pera rẹ̀ lọ́mọ ẹnìkan. Ṣé mọ̀ pé àwa máa retí lọ́dọ̀ ẹni tá a pera rẹ̀ lọ́mọ rẹ̀ kó náà wá dáhùn pé ọmọ mi ní tòótọ́ ni. Ṣùgbọ́n tí irú ẹni bẹ́ẹ̀ bá sọ pé rárá irọ́ nípa o ìmọ̀ rí o kìí ṣọmọ àmì o. Ṣé mọ̀ pé ẹni tí pera rẹ̀ lọ́mọ lágbájá tó pera lọ́mọ á jẹ́ pé òun tàn já sí onírọ́, á jẹ́ pé èké ni. Ṣùgbọ́n kí lọ́lọ́run sọ? Torí Ọlọ́run Jésù tìkára rẹ̀ sọ wípé ẹ ń bá ti rí mi ó ló ti rí bàbá. Bíbélì náà sì ti tọ́ka sí inú ọ̀rọ̀ Jòhánù ti jẹ́ lẹ́rìí pé kò sẹ́ni ó rí Ọlọ́run rí o. Ó ní àwòrán ọmọ bíbí kan ṣoṣo rẹ̀ ló fi hàn wá nínú John 1:18 yẹn o. Now Jésù tìkára rẹ̀ tí wá sọ wípé ẹ ń bá ti rí mi ó ti rí bàbá. Èmi ni àwòrán Ọlọ́run. I am the image of God. Now kí wá ní Ọlọ́run wá sọ nípa Jésù? Òun ni mo kà fún yín nínú ìwé ìrere Matthew orí 3 ẹsẹ̀ 17 tí òun ti ọ̀run sọ tó jáde wá. Ó ní sì kíyèsí nǹkan láti ọ̀run wá. Ó wí pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi. Ọlọ́run tìkára rẹ̀ ló sọ̀rọ̀ ńbẹ̀ o. Jòhánù ló sọ̀rọ̀ nínú John 3:16 pé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Bíbélì tí Bíbélì sọ ń pa Jésù nìyẹn. Bíbélì pé Jésù ní ọmọ Ọlọ́run. Now kí ni Ọlọ́run pé Jésù? Ọlọ́run tìkára rẹ̀ tún wá pé Jésù ní ọmọ òun. Kí ni Jésù wá pera rẹ̀? Ó pera rẹ̀ náà ní ọmọ rẹ̀. Ó ní ọ̀kan náà ni èmi àti bàbá àti èmi àti bàbá ọ̀kan náà la já sí. Ẹ jẹ́ n kà fún ìwé ìrere Jòhánù orí 10 ẹsẹ̀ 30 John 10:30. Ọ̀kan ni èmi àti bàbá já sí. I and my Father are one. Ẹ rí wípé mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta ntí Bíbélì sọ. Àwọn èèyàn tí wọ́n kọ Bíbélì, àwọn ọmọlẹ́yìn, àwọn tí wọ́n bá Jésù rìn, àwọn tán rí Jésù lójúkorojú, àwọn tí wọ́n sin Ọlọ́run nígbà ayé wọn, ẹ̀rí wọn ó ṣe déédé pẹ̀lú ẹ̀rí Ọlọ́run. Ẹ̀rí Ọlọ́run ó ṣe déédé pẹ̀lú ẹ̀rí Jésù. Ta ni Jésù yìí? Ǹjẹ́ o ti mọ̀ ọ́? Ni Jésù wọ́n sọ pé àtòun àti bàbá yìí o ọ̀kan náà ni wọ́n já sí o. Wọ́n yàtọ̀ síra wọn o. Gẹ́gẹ́ bí ẹ̀rí tí Jòhánù tí Bíbélì ti fi hàn wá pé Jésù ni àwòrán Ọlọ́run. Ibi abọ́rọ̀dé lọ́sẹ̀ tó kọjá mo ti sọ̀rọ̀ nípa rẹ̀. Mo ní nínú àwọn ẹ̀kọ́ yìí mo ní á gbé àwọn nǹkan bíi mẹ́rin kan yẹ̀wò níbẹ̀. Mo sọ̀rọ̀ nípa tí a pè ní àsọtẹ́lẹ̀. Mo ti ṣe lálàyé lọ́sẹ̀ tó kọjá. Àsọtẹ́lẹ̀ nípa Jésù ìbí rẹ̀. Mo sọ̀rọ̀ nípa àmì the sign. Mo ní á sọ̀rọ̀ nípa ẹ̀rí testimony. Mo ní á sọ̀rọ̀ nípa ìrètí which is hope. The prophecy, the sign, the testimony and the hope. Ní ọ̀sẹ̀ tí ó kọjá wá mẹ́nu adáalé níbi tí a pè ní àwọn àmì. Mo ní Jésù ti sọ fún wa pé àwọn èèyàn ó ní ìran búburú yìí wọ́n ń retí àmì. Ó ní kò sì sí àmì mìíràn tá a fún wọn tó yàtọ̀ sí èyí tí Jónà lọ. Mo sì ti sọ fún wa wípé bí Jónà ti lò ọjọ́ 3 nínú ẹja náà ni Jésù sọ wípé ọmọ èèyàn náà yóò lò ní olè. Ó sì rí bẹ́ẹ̀. Àmì náà nu. Mo wá wí fún yín wípé kò tún sámì mìíràn mọ́ tá a máa retí. Mo ní gbogbo àwọn wòlíì bí mo ti ṣàlàyé fún yín lọ́sẹ̀ tó kọjá nù. Mo ní gbogbo àwọn wòlíì látòrí Mósè títí dórí Jòhánù onítẹ̀bọmi. Mo ní gbogbo wọn ni wọ́n dúró fún àwọn àmì kọ̀ọ̀kan. Mo wá ní gbogbo àmì tán dúró fún yìí gbogbo wọn náà wá sodo sínú Jésù olùgbàlà. Torí pé Jésù gangan ni àmì.
a sì ti kànú ìwé àìsáyà wòlíì àìsáyà ìkànnú àwọn wòlíì ọ̀hún nínú tí ó wí wòlíì àìsáyà orí 7 ẹsẹ̀ 14 tó sọ wípé àmì tá a rí say there will be a sign. Let me open Isaiah chapter 7 verse 14. Nítorí náà Olúwa fún ara rẹ̀ yóò fún yín ní àmì kan, kíyèsí wúńdíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan yóò sì pe orúkọ rẹ̀ ní Emmanuel. Mo sì ṣàlàyé ìtumọ̀ Emmanuel ọ̀hún fún wa dáadáa lọ́sẹ̀ tó kọjá ńgbà lọ́kà nínú ìwé ìrere Matthew orí 1 yẹn ní ẹsẹ̀ 23 tó wí fún wa wípé Olúwa wà pẹ̀lú wa. Matthew 1 ẹ̀jáwó ìwé ìrere Matthew 1 ẹsẹ̀ 23 kíyèsí wúńdíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan wọ́n máa pe orúkọ rẹ̀ ní Emmanuel. Ìtumọ̀ èyí tí ó ṣe Ọlọ́run wà pẹ̀lú wa. Ẹ rí wípé èyí tí Bíbélì sọ nípa Jésù níbí pé ńgbà bá bí Emmanuel lórúkọ rẹ̀, ìtumọ̀ Emmanuel sì ni wípé Olúwa wà pẹ̀lú wa. Inú pé Ọlọ́run ohun tìkára rẹ̀ òun ló wà pẹ̀lú wa yìí o. Mo ló ṣe déédéé pẹ̀lú tí Jésù sọ nínú ìwé ìrere Jòhánù orí 9 ẹsẹ̀ 30 pé èmi àti bàbá mi ọ̀kan náà la já sí. Èyí ò ní wípé Jésù túmọ̀ sí Ọlọ́run wà pẹ̀lú wa. Jésù túmọ̀ sí olùgbàlà. Jésù túmọ̀ sí Ọlọ́run nínú ènìyàn, God in flesh. Ọlọ́run tí ó sọ̀kalẹ̀ látòkè wá láti gbé pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé ìfihàn tó wíwá pé èmi yóò jẹ́ Ọlọ́run wọn, àwọn pẹ̀lú yóò sì jẹ́ ènìyàn mi. I will be their God and they will become my people. Ọlọ́run ti kára rẹ̀. Mo wí fún wa pé èrèdí tó fi rí bẹ́ẹ̀ rèé o. Mo ní Ọlọ́run ẹni tó bá ṣòfin kì í rúfin. Ọlọ́run ló ṣẹ̀dá ayé yìí bẹ́ẹ̀. Gbogbo ohun tí ó bá gbé láyé yìí mo ti ṣe lálàyé fún wa lórí ètò ìrí pé ó nílò ẹran ara. Bí ẹ̀mí kankan yóò bá ọpẹ́rẹ́tì tá a bá rí lójúkorojú, bàbá rí àwọn ẹ̀mí torí ẹ̀ ló ṣe rí àwọn ẹ̀mí tó pọ̀ nú ayé àti ẹ̀mí tó mọ́ àti ẹ̀mí àìmọ́, ẹ rí i pé ẹ̀ lè rí ẹ. Kí nìdí? Torí wípé wọn ò ní bọ́dì. Àgọ́ ara táwa ń lò yìí wọn ò ní. Ohunkóhun tí ó bá fẹ́ jẹ́ kí á rí òun nínú ayé yìí tí ó gbé bí ènìyàn ṣe ń gbé, ó nílò àgọ́ ara bí ènìyàn. Èrèdí nìyẹn tí Ọlọ́run tìkára rẹ̀ fi gbé àgọ́ ènìyàn wọ̀. Torí píríncípù ayé yìí nìyẹn. Bí Ọlọ́run ṣe ṣètò ayé yìí nìyẹn. Ohunkóhun mo sọ fún wa pé ní planet ló wà. Ní planet Earth yìí, in tí ó bá gbé bẹ̀ bí ènìyàn tájọ máa ríra wa bá a ṣe ń wòra wa yìí. Bẹ́ẹ̀ tí ń wò mí lórí ẹ̀rọ móhùnmáwòrán yìí. Bẹ́ẹ̀ tí jọ ríra yín bí ọkọ àti ìyàwó ti ríra yín nulẹ̀. Irú ẹ̀dá bẹ́ẹ̀ yóò ní bọ́dì. Bó jẹ́ ẹranko ni yóò ní bọ́dì ẹranko. Now Ọlọ́run fẹ́ wá gba àwọn ènìyàn rẹ̀ là. Bí Ọlọ́run yóò bá wá gbé nínú ayé yìí kò lè lo àgọ́ tọ̀run, yóò lo àgọ́ ti ènìyàn. Ni Jésù ṣe jẹ́ Ọlọ́run nínú ènìyàn, God in human flesh. Mo wí fún yín wípé kò sí bá a ṣe sọ̀rọ̀ nípa Jésù tá à ní sọ̀rọ̀ nípa jíjẹ́ Ọlọ́run rẹ̀. Mo ní bàbá wa sọ̀rọ̀ nípa jíjẹ́ Ọlọ́run rẹ̀, a gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa jíjẹ́ ènìyàn rẹ̀. Lọ́pọ̀ ọgbà ni Jésù ṣe máa ń lo èdè ọ̀hún wípé ọmọ ènìyàn ń lọ bí a ti kọ̀wé rẹ̀. He is both God and human. Bí ó ti jẹ́ Ọlọ́run là ń ṣe lálàyé, bí ó ti jẹ́ ènìyàn là ń ṣe lálàyé. Torí wípé ètò ayé yìí ní n tó fẹ́ wá ṣe, àwọn èèyàn tó fẹ́ wá gbàlà, àwọn ènìyàn ẹlẹ́ran ara ni wọ́n ń bẹ nínú àgọ́ ẹran ara yìí. Ẹni tí ó bá sì wá gbà wàhálà ó nílò àgọ́ ara ọ̀hún. Ṣùgbọ́n ìbí rẹ̀ ó jẹ́ ìyanu, ó yàtọ̀ sí ìbí a ṣe bí àwọn wòlíì. Mo wí fún yín pé torí pé ó ju wòlíì lọ. Torí àkókò wa àyànfẹ́ níbi abadé lọ́sẹ̀ tó kọjá ni mo ti ṣe lálàyé fún yín wípé àwọn ẹ̀rí rẹ̀, the testimony of Jesus Christ. Mo wí fún wa wípé ọkùnrin balógun ọ̀rún tí ń bẹ níbi tí a ti kan Jésù mọ́gi àgbélébùú àtàwọn àṣẹlẹ̀ míì tó ṣẹlẹ̀ nígbà tí Jésù tó kú lórí igi àgbélébùú. Ẹ já lọ sí ìwé ìrere Matthew orí 27, Matthew 27. Ká wo àwọn ẹ̀rí kọ̀ọ̀kan nípa Jésù olùgbàlà. A wò láti bí ẹsẹ̀ 50 sí ẹsẹ̀ 56 torí àkókò. Matthew 27. Ọkùnrin balógun ọ̀rún, the centurion tó wà pẹ̀lú Jésù nígbà tá a kan Jésù mọ́gi àgbélébùú. Kí lè rí rẹ̀ nípa Jésù? Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí a kan Jésù mọ́gi àgbélébùú yóò fi hàn pé irú ẹ̀dá tí Jésù olùgbàlà tí yóò jẹ́. I will read from verse 50
to verse 56. ẹ̀yin nílé tẹ́bá lórí ọ̀fẹ́ lónìí ìwé ìrere Mátíù orí 27 yẹn ká látẹsẹ̀ kìíní dé parí oríṣi ẹ̀rẹ́kọ̀ púpọ̀ kọ́ mẹ́ ṣùgbọ́n torí àkókò wa ẹ máa gbọ́ ní ẹsẹ̀ 50 ó ní Jésù tún kígbe ní òun rárá ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ ní ẹsẹ̀ 51 sì wò ó aṣọ ìkélé tẹ́ḿpìlì ya sí méjì láti òkè dé ìsàlẹ̀ ilẹ̀ sì mìtìtì àwọn àpáta sì sán. ta ni Jésù yìí àyànfẹ́ tí ikú rẹ̀ tó mú àwọn ìṣẹ̀lẹ̀ ńlá yìí lọ́wọ́? ta lẹ́gbọ́n pa rẹ̀ rí pé ó kú aṣọ ìkélé tẹ́ḿpìlì ya sí méjì? ta lọkùnrin gan-an? who is this Jesus tí irú ìṣẹ̀lẹ̀ ńlá yìí lè máa ṣẹlẹ̀ nípa rẹ̀? sì wò aṣọ ìkélé tẹ́ḿpìlì ya sí méjì láti òkè dé ìsàlẹ̀ ilẹ̀ mìtìtì. gbogbo ayé ló mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ náà. ilẹ̀ mìtìtì àwọn àpáta bẹ̀rẹ̀ sí ní sán torí pé ẹnìkan jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lórí igi àgbélébù, torí pé ẹnìkan wá ṣiṣẹ́ ìgbàlà. ta ni Jésù? I just want you to see these signs, this testimony about Jesus. ẹ wo àwọn àmì yìí, àmì tó lápẹẹrẹ, àmì tá a rí pẹ̀lú ẹnikẹ́ni rí, àmì tí ò ṣẹlẹ̀ tó pé nípa ẹnìkan kú, àìmọye ẹni tí ń kú lójoojúmọ́. ṣùgbọ́n ẹ wo ọkùnrin yìí, ẹni tó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀, ẹni tó ru ẹ̀ṣẹ̀ gbogbo aráyé lórí igi àgbélébù, pé iye àwọn tó bá lè kígbe pé là ó gbàlà, iye ẹni tó bá jẹ́wọ́ rẹ̀ lólúwa àtolùgbàlà, òun pẹ̀lú yóò di àtúnbí, á bọ́ àjàgà ẹ̀ṣẹ̀ kúrò lọ́rùn rẹ̀, yóò sì di ọmọ Ọlọ́run. ní ẹsẹ̀ 51 sí ní ẹsẹ̀ 52 àwọn isà òkú sì ṣí sílẹ̀ lọ́jọ́ tí Jésù tó wí pé ó parí lórí igi àgbélébù, tó kígbe lóhùn rárá, tó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀. àwọn graves, oh my God, àwọn isà òkú, the Bible says and the graves were opened. ta ló kú bẹ́ẹ̀ rí? kò sírú ẹ rí, kò sì tún sírú ẹ mọ́. ta ni Jésù yìí gan? èyí ń pè fún àkíyèsí ńlá, ó ń pè yín sí àjọ tó nírònú, ó ń pè pé ó yẹ kí ẹ tiẹ̀ lọ wádìí ẹ̀ dáadáa, ó ń pè pé ó yẹ kẹ́ ẹ mọrú ẹni bẹ́ẹ̀, ẹni tó yẹ á súnmọ́ ni, ẹni tó yẹ á wádìí ẹ̀ ni, ẹni tó yẹ á mọ̀ ni, pé ó àpẹẹrẹ ńlá lélẹ́yìí torí ìbí rẹ̀ ó ní àpẹẹrẹ ńlá, torí àsọtẹ́lẹ̀ wà ń pa rẹ̀. mo ti sọ̀rọ̀ nípa àsọtẹ́lẹ̀ rẹ̀, mo ti sọ̀rọ̀ nípa àwọn àmì rẹ̀, àwọn àpẹẹrẹ tẹ́ ẹ rí tẹ́ fi mọ̀ pé òun ni o, tẹ́ fi mọ̀ pé olùgbàlà náà ní ń bọ̀ o. Ọlọ́run sì ń ṣe àtẹnumọ́ rẹ̀, Bíbélì sì ń ṣe àtẹnumọ́ rẹ̀ títí dórí ikú orí igi àgbélébù. ó ní 52 ó ní àwọn isà òkú ṣí sílẹ̀, ọ̀pọ̀ òkú àwọn ẹni mímọ́ tí ó ti sùn ó sì jíǹde. who is this Jesus? Jésù tó jẹ́ pé níwà láàyè rẹ̀ ó ń jí òkú dìde, ó tún kú tán, ikú rẹ̀ tún jí àwọn òkú dìde, tó ń ṣe àpẹẹrẹ àti àfihàn ńlá pé ní ọjọ́ kan náà èmi pẹ̀lú rẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ sùn nínú ara yìí, páwa pẹ̀lú ó jíǹde bí Jésù olùgbàlà ti kára rẹ̀ ti jíǹde. kò sí ẹ̀dá kan tí ikú rẹ̀ mú irú ìṣẹ̀lẹ̀ báyìí lọ́wọ́ rí. ta ni Jésù yìí gan? àti òkú àtàyè rẹ̀ ń ṣiṣẹ́ ìyanu, ó tún tú àwọn èèyàn sílẹ̀, ó ń bọ́ àjàgà kúrò lọ́rùn àwọn èèyàn. who is this Jesus? ẹni tó yẹ kó súnmọ́ ni o, ẹni tó yẹ kó mọ̀ ni o. ó ní ọ̀pọ̀ kún àwọn ẹni mímọ́ tí ó sùn sí jíǹde. ẹ máa wo, kìí ṣe àhesọ ọ̀rọ̀, kìí ṣe pé ọgbọ́n orí náà fi gbé kalẹ̀, Bíbélì kìí ṣe nǹkan tẹ́nìkan sọ wípé Ọlọ́run sọ̀ kalẹ̀ níbi kan tó fọgbọ́n orí gbé kalẹ̀ tó gbé fáwọn èèyàn rárá o. torí wípé àwọn tí wọ́n kọ pọ̀ authors, the authors of the Bible, they are many, they are not just 2 men, they are not just 3. gbogbo ọ̀rọ̀ wọn sì tálì, kò contradict ara wọn. ní ẹsẹ̀ 53 ó ní wọ́n ti inú isà òkú wọn jáde lẹ́yìn àjíǹde rẹ̀, wọ́n sì wá sí ìlú mímọ́, wọ́n sì fara ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. so people were witnesses to this incident. àwọn èèyàn rí, wọ́n ráwọn òkú ẹni mímọ́ tí wọ́n jíǹde, wọ́n jáde kúrò nínú sàárè wọn, wọ́n jáde kúrò nínú itẹ́ wọn, wọ́n wá sí ìlú mímọ́. àwọn èèyàn sì rí pé bàbá alágbájáre, ìyá alágbájáre, wòlíì ọjọ́ síre. àwọn èèyàn rí. There were testimony about this incident. Who is this Jesus? ta ni Jésù yìí gan? ní ẹsẹ̀ 54 nígbà tí balógun ọ̀rún àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ tí wọ́n ń sọ Jésù rí ìṣẹ̀lẹ̀ náà àti òun ẹni tí ó ṣẹ̀, ẹ̀rù bà wọ́n gidigidi. wọ́n wí pé lóòótọ́ ọmọ Ọlọ́run ni èyí ń ṣe. kí ni àwọn èèyàn tó sọ ń pa Jésù báyìí? balógun ọ̀rún, the centurion, balógun ọ̀rún yìí, òun náà tún lẹ́rìí àtàwọn tó wà ń bẹ̀. ó jẹ́rìí sí wípé ọmọ Ọlọ́run ni èyí. ẹ̀rí wọn ṣe déédé pẹ̀lú ẹ̀rí Ọlọ́run, ẹ̀rí wọn ṣe déédé pẹ̀lú ẹ̀rí àwọn wòlíì, ẹ̀rí wọn ṣe déédé pẹ̀lú ẹ̀rí Jésù. ìwé mímọ́ sì sọ wípé níbi tí a bá ti rí ẹlẹ́rìí méjì
tàbí mẹ́ta la ti ń fi ìdí òótọ́ múlẹ̀. ẹ wo ẹ̀rí ní tá à ń sọ nípa Jésù. ta ni Jésù yìí? Jésù yìí òun ni olùgbàlà aráyé. Jésù yìí òun ni ọmọ Ọlọ́run. Jésù yìí ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Jésù yìí ni ìmọ́lẹ̀ aráyé. Jésù yìí láti pàṣẹ rẹ̀ dá ohun gbogbo. Nínú ìwé ìrere Jòhánù orí kìíní yẹn bàbá kà láti ẹsẹ̀ kẹta ó sọ fún wa pé ó ní nípasẹ̀ rẹ̀ láti dá ohun gbogbo, lẹ́yìn òun rẹ̀ kò sì sí òmíràn tí a dá nínú àwọn ohun tí a dá. Jésù yìí òun ni àjíǹde àti ìyè. Jésù yìí àti Ọlọ́run ọ̀kan náà ni wọ́n já sí. Jésù yìí ni Ọlọ́run nínú ènìyàn. Àlàáfíà ní fún ọkàn rẹ àyànfẹ́. Àlàáfíà Jésù Kristi kó máa bá ọ gbé. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tẹ̀síwájú lápá abẹ dáadáa ní tí wọ́n pe àkọ́rí rẹ̀ ní subtopic under who is this Jesus, tí a pè ní Jesus the testimony of light and the hope of glory. Ní ọ̀sẹ̀ tí ó ń bá tẹ̀síwájú, àlàáfíà ní fún ọkàn rẹ bí o bá ṣe tán tó fẹ́ mọ Jésù yìí, tó fẹ́ mọ ju bí a ti ròyìn rẹ̀ lọ yìí, tó fẹ́ mọ ju tó gbọ́ gan lónìí yìí, tó fẹ́ kó nǹkan fara hàn ọ́, tó fẹ́ kó dé ọ lálejò kó sì máa bá ọ gbé, fọwọ́ rẹ sókàn àyà rẹ sọ pé Jésù Olúwa, mo ti tún gbọ́ ń pa rẹ lónìí o. Mo ti gbọ́ lábẹ́ àkòrí gbòòrò tá pè ní ta ni Jésù yìí gan? Who is this Jesus? A sì ti fi yé mi pé ìwọ ni olùgbàlà náà. A ti fi yé mi pé ìwọ ni ọmọ Ọlọ́run ọ̀gá ògo. A ti fi yé mi wípé ìwọ àti Ọlọ́run gan pé ọ̀kan náà lẹ já sí. Pé ìyàtọ̀ síra yín pé ìwọ ni àwòrán Ọlọ́run. Sọ pé Jésù yìí mo bẹ̀ ọ́, gba ọkàn mi là, sọ ọkàn mi di mímọ́, fún mi ní ẹ̀mí mímọ́ rẹ̀, kọ orúkọ mi sínú ìwé ìyè gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ Emmanuel. Wá wà pẹ̀lú mi, wá máa bá mi gbé. Má jẹ́ ń wáyé àwánù, má jẹ́ ń wáyé asán, má jẹ́ ń jẹ̀bi ara mi ní ìkẹyìn, ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. Àyànfẹ́ bó bá rádùn àyẹ̀gbà, mo kí ẹ kú oríire o. Àdúrà mi ni pé Jésù olùgbàlà kó gbọ́kàn rẹ là bí ó ti gbọ́kàn Sákéù là níjọ́ sí ó wí fún pé Sákéù lónìí ni ìgbàlà wọlé rẹ. Ìgbàlà Jésù kó wọ̀ ọ́ lára, ọwọ́ Ọlọ́run kó wọ̀ ọ́ lára, ọwọ́ Ọlọ́run kó wọ̀ ọ́ lára. Ọ̀rọ̀ tó gbọ́ lónìí kò ní dá ọ lẹ́bi, ọ̀rọ̀ náà yóò dá ọ láre, bẹ́ẹ̀ ni yóò sì rí. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìdùbúlẹ̀ àìsàn, mo súre fún yín, ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo kó gbé yín dìde, àìsàn kó pòórá lágọ̀ọ́ ara yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ọmọ rere, ẹ gba ọmọ rere láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Gbogbo ẹ̀yin tẹ́ ń pòǹgbẹ fún iṣẹ́ rere bẹ̀rẹ̀ láti àkókò yìí lọ kó máa fi wá àyín rí. Àlàáfíà Ọlọ́run kó sì máa bá àyín gbé, ìdáláre Ọlọ́run kó jẹ́ tiyín ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. Bàbá ló ń kóhun láti bí mi lẹ́yìn ètò, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó ń lọ lójú mú mọ́wòrán 08030778593 náà ní kí ẹ pè. Lọ́gọ́ tẹ́ bá pè mí náà ni wọ́n sì dá yín lóhùn. Títí di ọjọ́ mẹ́jọ tá lórí ọ̀fẹ́ láti máa pàdé, orúkọ mi ò yí padà, Ajihinrere Ben Olú Akinyeye ńlọkọ tèmi jẹ́. Títí dìgbà náà mo kó sábẹ́ oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ àti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó sọ̀kalẹ̀, kó máa bá yín gbé, kó máa bá yín wọlé, kó máa bá yín jáde, kó dá yín láre o. Orílẹ̀-èdè kó wà lálàáfíà, ilé rẹ kó wà lálàáfíà, ilé tó wá gbogbo kó wà lálàáfíà ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín.